ló wà Ṣèyí Mákindé ò sinmi Ààrẹ Ọ̀nà Kakanfò náà ò sinmi something is fishy ó yẹ ká túṣu désàlẹ̀ kòkò ká lè mọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ ká lè mọ irú àdánwò burúkú tó wà lára àwọn ará beach Ṣèyí àti Ṣèyí Mákindé gómìnà àti Ààrẹ Ọ̀nà Kakanfò of Tápàlàndì àwọn méjèèjì òfò wà lára wọn a gbọ́dọ̀ mọ orúkọ náà òfò tó wà lára wọn. tí Ṣìgìdì bá ti fẹ́ tẹ́ ló máa ní kó gbé òun lọ sódò lọ mọmi ṣòwárí Ṣìgìdì títí ẹ o ti tẹ́ ló ṣe fi ẹsẹ̀ méjèèjì rìn lọ sí ọ̀dọ̀ Gani tẹ̀fi wá insult olóyè Májàsọ́lá Ọlọ́run ò ní jẹ́ òṣèré rere mọ́ nínú ayé. ẹ̀yin yàn ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ o nígbà tí Àgbàlá Gabriel tó lọ sọ́dọ̀ Ìbà Gani Adams ẹ jọ̀ọ́ nǹkan ọ̀tọ̀ lẹ bá lọ nǹkan ọ̀tọ̀ ló ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ kí gan ni ṣe fọlọ́yè Sunday Igboho tó ṣe sí fún Ìbà Gani Adams pẹ̀lú Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ kí ni nǹkan gangan tó jẹ́ pàtó kí ni àṣírí nǹkan tó jẹ́ pàtó tí Ṣìfọlọ́yè Sunday Igboho tó ṣe fún Ìbà Gani Adams tó fi di pé wọ́n bà Ṣìfọlọ́yè Sunday Igboho jẹ́ tó di pé wọ́n ibikíbi tí Ṣìfọlọ́yè Sunday Igboho ibi tí wọ́n bá rìn sí Ìbà Gani Adams wọ́n máa rìn síbẹ̀ ní ṣá ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ ẹ wá gbọ́ nǹkan tí Ìbà Gani Adams gangan tó fẹnu ara ẹ̀ sọ àti Tátìní àtàgbàlá Gabriel ẹ wo ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá nínú fọ́nrán yìí ẹ jọ̀ọ́ bá mi láìkì fídíò yìí kẹ́dẹ̀ bá mi ṣe fídíò yìí. ẹ wá wo bí Gani ṣe bú olóyè olórí burúkú Àgbàlá Gabriel dẹ̀ jókòó síbẹ̀ wàhálà ó tún cross leg báyìí ni sórí àga ọba ẹ wá bá mi gbọ́ mi ò rí wẹ̀rí tí bá parí Àgbàlá màá wá bọ́ sórí Gani Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ tá a pa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ tá a pa ẹ má bá mi kọ Ààrẹ Ọ̀nà ní kẹfísì o Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ tá a pa Ààrẹ olórí burúkú olóṣèlú jáwáyà ẹnu iná ní gbogbo ọjọ́ ayé ẹ̀kọ́ ṣàmà ẹnu ní àwọn jagun Kílìjì àmọ́ bí tó jẹ́ Kílìjì òun lọ ṣẹ̀wọ̀n and so fucking what wọ́n lọ́wọ́ kọ́ máa ṣẹ̀wọ̀n ni Ààrẹ ó lọ sójú ogun ẹlẹ́sìn àgbáyé ojú ogun làárẹ̀ máa ń kú sí wèrè ẹ̀yin olóbùkún gbogbo yìí ẹ fẹ́ kú jẹ́ iṣí fóònù káwa máa mú lẹ́sẹẹsẹ ẹ wá máa gbọ́ dẹnu sọ̀nà ẹ wá máa gbọ́ nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò of Tápàland mọ́lá o Ààrẹ Ọ̀nà Kakanfò of Tápàland ẹ máa gbọ́ tó máa sọ Àgbàlá dẹ̀ jókòó Májàsọ́lá tí ò ṣẹ́ Májàsọ́lá tí ò rò ẹ́ Ìgbòho tí ò bú ẹ Ìgbòho tí ò rí ẹ rí tó jẹ́ pé ẹ̀kan ṣoṣo lórí ẹ Àgbàlá Gabriel sọ bó ṣe dọ́dọ̀ Ìgbòho ó bẹ̀bẹ̀ débẹ̀ ni ó bẹ̀bẹ̀ délé Ìgbòho ni àbí mo parọ́ ọmọ ẹ̀kọ́ wá já mi ó mọ bó ṣe ṣe ni kó tó dọ́dọ̀ Májàsọ́lá ó bẹ̀bẹ̀ ni kọ́ máa Adéyẹmọ tó fún ẹ lápò ẹ̀tímẹ́tì pé ó yá ẹ jẹ́ kó máa bọ̀ wá kí ló dé ó mọ iye àwọn tó ti lọ pè tó ti bẹ̀ tó rántí Sunday Igboho onínúure aláàánú mẹ̀kúnnù olùgbèjà ó wá ṣe kí ni ó wẹ́kọ̀mù ẹ ó wá kó ẹsẹ̀ orí burúkú ẹ ẹsẹ̀ òfò tó fi lọ dóbò kiri lọ́tẹ́ẹ̀lì Mr. Dobodobo Ààrẹ Ọ̀nà Kakanfò of Tápàland I challenge you kí ló dé bẹ́ẹ̀ bá sọ fí Ìgbòho bẹ́ẹ̀ ń dóbò ìyàwó yín lọ́wọ́ Ìgbòho lẹ́ẹ̀mọ́ rí Ìgbòho dẹ̀rù jẹ̀jẹ̀ sí Ìbà Gani Adams lọ́rọ̀ ẹgbà mí o ibà ò lè sùn kò lè wò kò lè jí lójúmọ́ kan kó má sọ̀rọ̀ Sunday Igboho ọjọ́ tí ò bá sọ̀rọ̀ Igboho báyìí bóyá ọjọ́ yẹn lẹ̀mí ẹ̀ máa bọ́ Sunday Igboho ni ẹ̀mí tí Ààrẹ Ọ̀nà Kakanfò òfin lápá Tápàland tó fi mí Sunday Igboho ló fi mí báyìí sí láìsí Sunday Igboho kò lálàáfíà kò lálùbáríkà mọ́ ìwọ wá kó ẹsẹ̀ lẹ́sẹ̀ ó wá dọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wá ń bú Sunday Igboho ó ti ẹ̀rọ orí ọjọ́ kan kí lọ́mọ Adéyẹmọ fi wí ní àtì mi kí ló ṣe fún mi orí ọjọ́ kan tó fi ẹ̀mí ẹ̀lẹ̀ fún gbogbo ọmọ Yorùbá bí gbowó rí lọ́wọ́ Sunday Igboho Májàsọ́lá ò sí bí ẹlẹ́dàá wọn wà ń bí ẹ̀mí mi báyìí ní Sunday Igboho wà tẹ́lómi bá pè mí bá máa ní ẹjọ́ I don't want to talk forget about that issue forget I don't want to talk about him please
strategy. strategy ẹwà tọdún tí Dààmú Tápà ti ń fún wa ní strategy Fúlàní dẹ̀ wọlé tán bá wa. ẹ̀yin tẹ́ ẹ wò mí tẹ́ bá máa ń gbọ́ interview Dààmú Tápà mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín. ṣé ẹ mú àtìgbà tí Dààmú Tápà tó ti ń sọ fún wa wípé strategy kọ́ ló bá mi fi ọ̀hún kẹ́ Mr. David mi ò mọ̀ pé Canada yìí ni màá wá. That man is one of my top fans. Ó wà nínú gúrúùpù àwọn ọmọ OPC tó wà ní Canada yìí. Ó wà nínú gúrúùpù wọn. Wọ́n ròyìn owó tó dá kọ́ ló bá mi fọ̀hún kẹ́mà ẹ̀ ó ti ṣaláìsí. Bóyá pé Gani gan ló pa. Nítorí ó bá Gani mú nǹkan lẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ mítìnì wọn yẹn báyìí á rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ gbà yẹn á wá gbé fún mi. Máa kọ́ ọ̀rẹ́ rẹ̀ ni gbogbo bá ṣe dáwó. Ìjọ tóun àti Gani máa fà á nínú gúrúùpù. Tẹ́ bá máa ń wo show mi láti ilẹ̀ nígbà yẹn lọ́hùn tí máa ń pariwo that is strategy. Máa yẹn máa ń pè sórí show mi gbà yẹn ní gbogbo 2020 2021 yẹn kí máa yẹn tó wá ṣaláìsí ní 2022. Máa yẹn ló máa ń pè wọlé tó máa sọ wípé strategy. Máa yẹn ni. Ẹ ló kọ́là. Ẹlẹ́rẹ̀ dípẹ́. Ẹ káàbọ̀ sórí ètò. Ètò nìyẹn. Yes. Ẹ̀yin ọmọ pé frustration ti wà ní. Ó ti wá opposition yẹn pọ̀ fún Frustration ti bá wọn ní. ó pọ̀ jù. Ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá ṣe ń polúkúmuṣu làwọn fi ń jẹ. Ọlọ́run ti wá ṣetán tó fẹ́ gbàgbà lọ́wọ́ wọn. Ó ti yẹ ìwọ̀n bẹ̀bẹ̀ wálẹ̀ wọn ẹ̀ jábọ́. Nítorí wọ́n tẹ̀ ti jábọ́ rẹ̀ jì. Aláṣọ funfun wọn ti di pupa. Wọ́n ń balẹ̀ Yorùbá jẹ́ látijọ́ inú wọn ń dùn. Wọ́n fi ń jẹ. Ọlọ́run á fàyè wọn jẹ́ ní ìsìn àti wọ́n máa ń tú. Frustration ti wà. Ó pọ̀ jù. Olùdarí ò tí ì rí nǹkan kan. Ó ṣe Wọ́n bá káàánú. Ẹ ṣé bàbá mi. Wọ́n máa gbọ́ nǹkan tí mo bá ń sọ ìdájí ò tí ì rí nǹkan kan. Ìdáná Àdàmú kò tí ì rí nǹkan kan. Wọ́n bá káàánú. Àwọn tó ń níwó lé lọ́wọ́ àwọn ni wọ́n ń jáde tí wọ́n ń sọ tuntun lóríṣiríṣi yẹn. Òun gángan ò tí ì rí nǹkan kan. Wọ́n bá káàánú. Olórí ogun wo ló jà? Ogun wo Gàníjà? Ó ń balẹ̀ Yorùbá jẹ́ inú wọn ń dùn. Wọ́n fi lẹ̀ Yorùbá mówó òun àtàwọn Fúlàní wọ́n jọ ń balẹ̀ Yorùbá jẹ́ inú ẹ̀ ń dùn. Àti wọ́n ti tú kò sí rí nǹkan kan. Ẹ ṣé kọ́là. Ẹ ṣé Gbogbo àwọn tó kó lẹ́yìn tó ń ṣe tuntun yẹn wọ́n sì máa padà tó tọ́jú láti àti olórí kúkú lọ́dà àwọn. Gbogbo tó ń ṣe ni ó rò pé ó ń lè dájú òwò bọ́ ni. Ẹ̀kọ́ ló ń fẹ́ lò fún wa nìyẹn láti lọ ẹgbẹ́ òṣèlú mi ó fẹ́ òfin gbọ́dọ̀ gbà fún ni nígbà tá a láti Tinubu ó lẹ́kọ̀ọ́ oúnjẹ lọ́lọ́run padà fẹ́ lù èmi gbọ́dọ̀ àti mọ́lẹ̀ Tinubu jẹ́ ó tún sọ̀rọ̀ Tinubu à fídíò tí mo kọ́là gbogbo nǹkan tí wọ́n ní mo padà fi gbà fún Tinubu at last ẹ̀kọ́ ló ń fẹ́ lò nìyẹn a gbọ́dọ̀ gbà fún ni yàrá ò fẹ́ gbà ní wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá láìpẹ́ pé tó ń sọ pé àbò tí ó yára ni àtọ́lọ́run fẹ̀sẹ̀ yẹn fọ gbogbo wọn ọlá pàbò tí gbogbo wọn á fẹ̀sì wọn ọlọ́run tó ṣe kéde á gbòmìnira wa ẹ má wọrí á tẹ̀ ti gbọ́ rẹ̀ jì ẹni tó lọ ẹ̀kọ́ ní kẹ́lẹ́ máa gbòkè ni òun ṣe ni ló máa lọ gbogbo wọn lá máa fi wọ́n máa fara jẹ pọ́ìntì jẹ ó ti wá ló máa ṣe àní máa fara jẹ pọ́ìntì jẹ ẹ máa wò. ṣáyé nínú fídíò tí mo play fún yìí ó tún sọ̀rọ̀ Tinubu mẹ́ Gani ògùn ní kékeré Àgbàlá jókòó síbẹ̀ Gani dẹ̀ yín sọ́ọ̀tì Ìgbòho ó yín sọ́ọ̀tì president Àgbàlá kódà ó tún ṣe cross leg rẹ̀ lórí iṣẹ́ àyẹ̀kẹ́ máa wọ ọmọ òṣì ọmọ ojú ọ̀rọ̀ lárí 419 ọmọ ìbànújẹ́ ayé Àgbàlá Gabriel ọmọ ìbànújẹ́ ayé ọmọ òfò ọmọ òṣì ó jókòó báyìí ó cross leg báyìí ni Gani dẹ̀ insult Ìgbòho ó insult president of Nigeria lórí burúkú Àgbàlá tó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ìjọba ti donate sínú iṣẹ́ olórí burúkú tó ló ń ṣe eré tí wọ́n rò bí iṣẹ́ gidi ló ń ṣe wọ́n fẹ́ kú lọ́wọ́ mi gbó fáìlì ẹ tí mo ti kíìpù tẹ́lẹ̀ torí tìgbò má lọ bẹ́ẹ̀ gbé jáde padà Ìgbòho ò lè gbà ẹ́ lọ́wọ́ mi ṣe bẹ́ẹ̀ tó bá tiẹ̀ bá Ìgbòho sọ̀rọ̀ ní kí ló kè mí kan Ìgbòho ò lè gbà ẹ́ lọ́wọ́ mi èèyàn tó máa ń gbà àwọn èèyàn lọ́wọ́ mi nìyẹn kó dẹ̀ lè gbà ẹ́ lọ́wọ́ mi ẹni tí bá sọ pé Ìgbòho ò lè gbà lọ́wọ́ mi Ìgbòho ò ní gbà nìyẹn àwọn náà ti mọ̀ pé tí Lady K fi sọ yẹn kò sọ̀rọ̀ báwọn pè gan kò ní down that is me talkless pé mi ò lọ́bì mi ò bẹ́ anybody ṣe mo dá dúró ni mo dá dúró Táwàkálì tún mo bọ́lọ̀ mi dúró ẹja máa gbọ́dà mo tápà lọ
ẹ bá wa like ẹ bá wa share Funny Show la máa ṣe àbá lo 3 hours ní bíbá ilé ni wàhálà ó pè mí bàjẹ́ òjò tí ń rọ̀ kò sí customer tó fẹ́ wọlé ń sìn. Gbogbo pẹ́ẹ́tù tàbí níláyè yìí ní rí wa tá a bá fẹ́ lọ sọ operation yẹn. Ẹ wo bí wẹ̀rẹ̀ ṣe jó ẹ wo bí wẹ̀rẹ̀ ṣe jó. Ọjọ́ tá a bá ti mú kúpìtì àbí tá a bá mú láìpẹ́ àwọn yẹn wọn la ṣe máa jẹ́ kí now Ìdààmú Tápà point of correction Ìgbòho ṣetán ló jẹ́ kárí gẹ́gẹ́ bí ìwọ náà ṣe sọ kó lè mọ̀ wípé ọpọlọ tó ló ní ó bí tí ó kéré ó bìlò lẹ́gbẹ̀ẹ́ tí máa jà sọ́la strategy tí wọ́n sọ yìí pé ẹ̀ ń lò àti ìríbi tẹ́tí lórí but that is the wisdom strategy bí knowledge àbí kílẹ̀ tí sóyìnbó yẹn ìgbéèbò tó bá ti dàbá mi ìgbéèbò òun ni Ìgbòho lò nígbà tí Ìgbòho ṣe tán not that day not that first not second day not third day ni Ìgbòho ṣẹ̀ṣẹ̀ release ẹ̀ káyéri same thing tí wọ́n sọ òun ni Ìgbòho ṣe tí Ìgbòho bá ṣe bẹ́ẹ̀ ní sọ́ọ̀sì wípé tí òun bá lọ táwọn bá lọ ṣiṣẹ́ táwọn bá ti parí everything làwọn máa ṣẹ̀ṣẹ̀ jẹ́ káyéri kẹ́ lè mọ̀ wípé nǹkan tó dá nìgbò ó ṣe fún wa ẹ bá mi ṣe gbòsà 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 fọmọ Adéyẹmọ ẹ bá mi ṣe long life for the great warrior man in our land Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá òyìnbó wo ni màá tún lò náà o òyìnbó ti sá lọ tó bá ti sá padà dé ẹ bá ń tap ẹ bá ń lọ́ọ̀fù ẹ bá ń gbé emoji síbẹ̀ gbòsà 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 Fákọ́ní ọkùnrin ẹni Ọlọ́run dá aláàánú olùgbèjà mẹ̀kúnnù ṣé gbogbo yín ti rí sí wípé ohun tó dá lọ́mọ Adéyẹmọ ń ṣe ṣẹ̀ṣẹ̀ rí mi wò because everywhere ti ń dúdú ohun tó dá ní Sunday Igboho ṣe bí akọni akíkanjú arógun má sá arógun má ṣojo adúró tẹlẹdùmarè gbọ́n ọmọ Adéyẹmọ bó ṣe máa bírú àwọn akọni ṣe máa ń ṣe lọ́mọ Adéyẹmọ ṣe yẹn tó bá jagun tó everything settle down wọn wá jẹ́ kẹyìn èèyàn mọ̀ pé tòun ta lọ ṣe lélẹ̀ olórí burúkú yín àdáfẹ́ tó bá mi ṣe gbòsàgbòsà yìí ẹ ń jèrè gbogbo ọmọ tẹ bá bí ipá ọ̀tá ò ní ká yín ẹ ní ṣorí burúkú láyé yín ẹ ní ṣe ọjà rẹ ẹ ní ṣe ọkọ̀ wọ̀ ẹ ní pàdé ènìyàn bíi ti ẹranko Tápà ọmọ Adéyẹmọ ní gbogbo yín lẹ ń bú máa lórí social media wípé ẹnu ló ní wọ́n ti kidnap àwọn èèyàn lọ́tọ̀ nílùú ẹ̀ ẹjọ́ ṣe rí mi wò because everywhere is dark tó bá jẹ́ kí n lọ tán ná mo bọ̀ ẹ jẹ́ sáré wò bóyá mo ṣe show dáadáa bọ̀ wá. Governor 419. Okay mo bọ̀ ṣe rí mi wò ẹ jẹ́ sáré good ó clear ó mú yes ẹ já padà sọ́dọ̀ Ìdààmú Tápà so ẹ bú máì wípé ẹnu ló ń jà social media ló ń ṣebí ìlú ẹ̀ lọ ti ń pààyàn yẹn ó dẹ̀ tún gbéra ó tún lọ ó dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ pé tó òun ti ṣe nǹkan tẹ̀yìn èèyàn fẹ́ o inú àwọn èèyàn dẹ̀ dùn ayọ̀ wọn kún ìwọ dẹ̀ bọ́ síta ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìdààmú tiwa pressure bànújẹ́ tiwa náà ayé Ìdààmú Tápà ẹ lọ check on ní ìmọ̀ ẹ̀yin ẹni bí ẹni ẹ̀yin èèyàn bí ẹ̀yin èèyàn rẹ ẹ lọ check Ìdààmú Tápà o ẹ má jẹ́ kókò dédé yín paná lójijì torí bí tọ́rọ̀ ẹ̀ ń lọ yìí ó máa ronú Ìgbòho títí tó máa fi gbé nǹkan jẹ bó bá dẹ̀ jẹ́ pé ìgbà ayé wà nǹkan ọ̀rọ̀ yàrá tó máa fi lọ sí ìgbà ayé wò ẹ̀ ní mọ̀ ọ̀rọ̀ Sunday Igboho ẹjọ́ lẹ́jọ́ lóbi kú sí orí ọ̀rọ̀ Sunday Igboho lọmọkùnrin máa yí paná sí o pẹ̀lú tó ra wọlé ó yá à ń gbọ́ ẹ wo Àgbàlá dẹ̀ jókòó balance. ó tún ní ọkàn ṣe Yorùbá àwọn Ìgbò kan àti àwọn ará púpọ̀ Àgbàlá lẹ̀ wò yìí o. àwọn àdẹ̀wọ̀ tínúra wọn ò dẹ̀ kọ́ nígbà tó wọnú rẹ̀ nígbà tó ń láìpẹ́ ìtumọ̀ yẹn tó ń lọ tó rí kọ́ rẹ̀ síta. ìgbà tí Ìgbòho náà ṣetán lójú síta ẹ ṣe wá gọ̀ lẹ́dàbà ẹ ṣe polúsà kí ló dé tí làákàyè yìí ti wá sálọ pátápátá tẹ̀tẹ̀ wá ní làákàyè kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀ sí yín ẹjọ́ ṣèṣe pé Sóyòyò ti pààrọ̀ àgbo yín kó má yẹ pé Sóyòyò ti pààrọ̀ àgbo máa yẹ lọ chẹ́kọ̀ọ́ ní mo
ó dà mo ti gbọ́ kó má lọ jẹ́ pé wọ́n ti change àgbo máa yí o kó má jẹ́ pé tó ń mu láàárọ̀ ní sọ́yọ̀ ń gbé fún lọ́gànjọ́ òru o àbí ló ń gbé fún lọ́sàn-án o máa yí ti nídìí kẹ́ check on him o ó yá à ń gbọ́. Àwọn gbogbo wọn láti ṣe ìlú ara wọn fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dù because o bá rìkọ́ọ̀dù tó tún lọ pòsì àwọn ọ̀tá tó bá gbé ibi tó ń gbé wọn dé wọ́n bá gbé dé nùgbó wọ́n bá gbé pòsì pẹ̀lú close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. In the process you are putting the life of that person in danger. Wọ́n tọ́jú mú yẹn wọ́n bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà rẹ̀ fi close mọ́ wọ́n lè pa wọ́n. Tí ò bá gbé sí mídíà ẹni kí ló ṣe bí ẹ pẹ̀lú ẹni tó sọ wípé kó lọ ṣe kárí ẹnu ló ń jà ó dẹ̀ lọ ohun tó dẹ̀ ṣe ó dẹ̀ fi wọ̀nyí pé gbà mo ti ṣe tí mo máa ṣe ń bẹ̀. Ẹ lọ mú gọ́fúnà fọ̀yọ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò of Tápà ẹ lọ bí wọ́n léèrè pé bo làwọn ọmọ tó kidnap wà àlẹ́jì o ẹ lọ bí wọ́n léèrè ẹ lọ béèrè lọ́wọ́ wọn. Ó dà pé kòkòrò tí ń jẹ ìgbà wa nílẹ̀ Yorùbá ìdí ìgbà ló wà o kòkòrò tí ń jẹ ìgbà wa ìdí ìgbà máa yẹn bá níbi tó dè mọ́gi ni máa yẹn gbà sílẹ̀. Tí ò bá dẹ̀ ṣe ohun tó ṣẹlẹ̀ ni èmi fẹ́ bọ́ta wá dìbọn kẹ pé ẹyẹ èèyàn á ti fún yín ní búrẹ́dì jẹ o ẹ má jẹ o kínú má bàa run yín tó bá yá o but later mo wá pé Mr. Wisdom jáde lẹ́sẹ̀kẹsẹ̀ that very day Mr. Wisdom wá dìbọn kìrọ yẹn. That is why sometimes tí bá àwọn èèyàn wa tó bá ṣe program tí bá yẹ pé make sense mo máa ń gbé tó bá yẹ pé bí Mr. Wisdom ṣe bọ́ síta tí wọ́n dìbọn kìkìní yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn wa náà bọ́ síta lírú èmi náà kò yọ mí sílẹ̀ lèmi náà bọ́ síta ta dìbọn kẹ pé ẹ̀yin èèyàn ẹ má gbà o ọ̀tọ̀ làwọn tí Májàsọ́lá gbà sílẹ̀ o àwọn báyìí ni wọ́n dé o ṣé mo wípé ẹni tó gbé fake narrative síta kò ní padà wá lò ó máa fi róòpù ọmọ Adéyẹmọ lọ́jọ́ tòní. And ẹ lè expect kí Sunday Igboho bọ́ sórí social media kí bàbá wa máa sọ wípé ẹ̀yin èèyàn kò rí bẹ́ẹ̀ o nǹkan báyìí ni mo ṣe o nǹkan báyìí ni mo ṣe o kì í ṣe nǹkan báyìí o kò make sense. Gani lẹ́lẹ́jọ́ bànújẹ́ òun lẹ́lẹ́jọ́ wèrè òun ló ní time ẹjọ́ pọ̀jù òun ló ní time ẹ̀ nítorí pé kí ni kò rí ti ará ìlú wò. Irọ́ ni òótọ́ ni àlẹ́jì o ní ohun tí a gbọ́ o wọ́n ló ti tọwọ́ bọ̀wé wípé òun ò ní ever nígbà tó tẹ́wọ̀n dùn wèrè tí wèrè lọ ṣẹ̀wọ̀n. Gani káwọ̀dù ni ẹ ọ̀lẹ ni ẹ àlẹ́jì o wọ́n nígbà tí wọ́n náà máa jáde lẹ́wọ̀n ó ti tọwọ́ bọ̀wé that is why tó ṣe ń lo strategy fún wa tó ṣe rojú ogun lọ. Àlẹ́jì ni mo gbọ́ bẹ́ẹ̀ ni I don't know how true is it o èyí tí yóò bá ṣojú mi ẹ mọ̀ pé mi máa jẹ́wọ́ tó bá yẹ pé confam mo ti rẹ́rìí ni ó yẹ kẹ́ mọ̀ máa ń rojú máa ń ran mú màá pariwo màá kẹ́ màá nídìí tí ò ṣe lè gbọ́mọ Yorùbá rèé ṣùgbọ́n mi ò rẹ́rìí àlẹ́jì ni mo ṣe fàlẹ́jì sí. a ní ṣe ló tọwọ́ bọ̀wé báyìí nígbà tó bá sọjọ́ ju wèrè sí gbága Ọbásanjọ́ kọ́ ló tún bàbá mi lọ́rẹ̀ bí bàbá yẹn ti mọ̀ wípé ìdààmú Tápà ló padà fún wa lọ́jọ́ iwájú bàbá yẹn jù sí gbága nígbà bàbá yẹn máa fi sí ọ́níṣà tọwọ́ bọ̀wé kó má bàa bàlú jẹ́ òun náà dẹ̀ ló sì ń ṣe dìsí ó ń bàlú jẹ́ ṣùgbọ́n kòkò tó bẹ̀ kó fèsì ọ̀rọ̀ tó nípọn láti gba ìran Yorùbá kúrò nínú ìgbèkùn. Information tí mo tiẹ̀ tún gbà nípa ìdààmú Tápà lánàá bíjọ́ wo ń bí òun àti Ṣèyí Mákindé àti bàbá Ọbásanjọ́ ni wọ́n tún download ọ̀rọ̀ wọn fún mi ní nǹkan ní time wọ́n download ilẹ̀kùn fún mi wọ́n download ilẹ̀kùn the reason why táwọn kìíní burúkú ṣe fìyà jẹ ìran Yorùbá Ṣèyí Mákindé yíbò nìyá ẹ̀ yíbò níyàwó ilé ẹ̀ ẹ gbọ́ ṣé tòótọ́ ni ẹ bá mi lọ ṣèwádìí alẹ́ ìjẹ́jọ́ ìfàlẹ́jì sí yẹn náà alẹ́ ìjì wọ́n ní yíbò níyàwó Ṣèyí Mákindé èmi ò ṣọ́ láìpẹ́ èèyàn ṣùgbọ́n gbogbo ẹ̀ ló download fún mi wọ́n ní that is the reason why tí ẹ bá wo ìdààmú Tápà iná ọmọ Yorùbá ló fẹ́ tẹ́lẹ̀ o ṣùgbọ́n nítorí pé kí ni ó fẹ́ da ilẹ̀ Yorùbá láàmú ó ló fẹ́ rọ́rọ́ ohun tó ti ṣẹlẹ̀ láàrin àwọn Tápà àtàwọn Yorùbá ìyà tó ti jẹ àwọn baba ńlá kú bàbá ẹ̀ ó ló fẹ́ gbẹ̀san lára Yorùbá ni gbogbo géèmù tó ń play fún wa I don't know how to use it o wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ni o wọ́n lọ pẹ̀lú nǹkan tó fi léyàwó ẹ̀ lọ tó fi lọ náwó mọ́mọ Yíbò wọ́n níyàwó ilé ẹ̀ Yíbò ni bó tiẹ̀ mọ̀ yẹn pé Yíbò ló gbé sílé
Ṣèyí Mákindé náà wọ́n ní Yíbò níyàwó ẹ̀ mi ò ṣú ọ̀pá tìyẹn torí mi ò ṣọ́ láìfẹ́ yàn wọ́n ní Yíbò níyàwó yẹn náà wọ́n ní géèmù lọ́ fẹ́ fi wá gbá àwọn ọmọ Yorùbá ká máa gbọ́ ẹ má jẹ́ anírọ́ ni ẹ má dẹ̀ jẹ́ ká sọ wípé 100% òtítọ́ ni ẹ jẹ́ ká ṣàmú ní àfù ká ṣe kí ni ká dì í mú wọ́n ní géèmù ní Dàmú Tápà fẹ́ fi wá gbá àti Ṣèyí Mákindé ẹ̀ẹ́dẹ̀ lè rí wa fi play géèmù burúkú nílẹ̀ Yorùbá ẹ yá mọ̀ lọ ṣọ́kú sílùú yín ẹ lọ kúkú òfò ikú orí burúkú sí ìlú yín ìran Yorùbá máa bọ́ nínú ìgbèkùn Ìdàmú Tápà gbogbo yín pátápátá báyìí ẹ wo bí ẹ máa kẹrù sọ́kọ̀ ìran Yorùbá máa bọ́ ó yá ẹ jẹ́ mọ́ gbádùn Dàmú lọ tó ó ta sí pírẹsidẹǹtì náà gébúdẹ ìjòkó bọlá ẹ wo gébú. òun ọlọ́pàá tẹ̀wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodò ṣáájú. Àwọn ọlọ́pàá wèrè ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tà, ẹ mọ̀ pé mi ò ní fún yín lófo torí mo dúró fún ìran Yorùbá. Òtítọ́ dẹ̀ ni màá máa ṣe. Èyí tí ọmọ Adéyẹmọ bá ṣe, màá sọ fún yín wípé yes, òòṣà ló ṣe. Èyí tí bàbá ò bá ṣe, you will not see me come outside. Tẹ́ bá ti pé wọ́n gbé propaganda kan kiri pé Ìgbòho ṣe this, Ìgbòho ṣe that. Tẹ́ ẹ bá ti rí mi kí wá sọ nípa ẹ̀, ẹ believe wípé propaganda ni. That is why tó bá ti lè give narrative propaganda wọn síta you will not see me kí wá ṣe live program lórí ẹ̀ tẹ́ bá watch nígbà tí bàbá lọ gba àwọn àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mercy èmi yìí jẹ́ first person ẹni tó wá sọ fún yín pé Ìgbòho ló ṣiṣẹ́ yẹn yes or no ẹ dáhùn náà ẹ jẹ́ rí kọ́mẹ́ǹtì ẹ má sọ mí di rédíò àsọ̀rọ̀ má gbèsì mo jẹ́ number one ẹni tó kọ́kọ́ bọ́ síta tó wá sọ fún yín pé Adéyẹmọ ti jẹ́wọ́ ọmọ kan ti ṣe bẹ́bẹ́ tó bá yá káwọn Nàìjíríà police kó máa sọ wípé àwọn ní tracker á dá fún yẹ̀yìn tẹ̀kọ́ yes mo dídí ṣe program yẹn mo gbé sí YouTube ni nígbà tí mo ṣe program yẹn tán a lot of people challenge mi pé Lédùké irọ́ ni mi ìdá ẹlòmí lóhùn mo block àwọn ẹlòmí lórí ọ̀rọ̀ yẹn mo sọ̀rọ̀ burúkú gbẹ́ ẹlòmí lórí nígbà táwọn Nàìjíríà police máa ṣe wọ́n làwọn ṣiṣẹ́ ṣóòtì tó padà wá fara hàn kọ́ ló bá mi ṣe dáadáa fún bàbá Gbàgede Ìmọ̀ kọ́ ló bá mi ṣe dáadáa fún bàbá mi Kọ́lá Olótù Mọ́gàjí gbogbo lẹ́bàdàn kọ́ ló má fi kú pa wọ́n fún mi mo lè má bá wọn jà o dáìfù tèmi nìyẹn má bá yọjà máa ń jà máa ń lọ ni èmi ò ń jájà díjú àjàjókòó pa síbẹ̀ ṣùgbọ́n tí Àgbàlá Gabriel yìí tó bá kúkú má bá kúkú tó bá ga má bá ka Àgbàlá tó bá bí ẹgbẹ́ jẹ́ kí n rí fídíò wẹ̀ yẹn lórí social media tí bá gbé wá na analyse kó pè mí lọ́mọ àlè ìwọ wàá fẹ́ kú àfi tí bá rí fídíò ẹ̀ ayé àṣẹ kí ni àwọn jẹgẹjẹgẹ sí mi lọ́wọ́ ọ̀dàlẹ̀ ó lè ìwà ọ̀dàlẹ̀ ló wà láti àtàrí orí ẹ̀ báyìí dé abẹ́ ẹsẹ̀ níyàn Àgbàlá Gabriel tẹ̀ wò Mr 419 olórí ibùsọ̀ olóṣì ọmọ òfò wo wàá fẹ́ ńlá sí mi lọ́wọ́ tí bá rẹ́ ní fídíò ẹ̀ èmi àti ẹ̀ ti jọ bẹ̀rẹ̀ ẹni tó gbà ẹ́ lọ́wọ́ mi òun náà ló ti ṣe kí ni ló ti ta sí yẹn. ẹ já máa gbọ́ Gani lọ. ó lè jókòó síbẹ̀ ṣé lílọ tó lọ sọ́dọ̀ Gani Adams Ìdàmú Tápà ṣé lílọ tó lọ sọ́dọ̀ ẹ̀ ṣé ọ̀rọ̀ Sunday Igboho ló lọ ṣe ń bẹ̀ ni ṣé jọ Sunday ló gbé lọ sílé Gani ni tó fi wá jókòó Àgbàlá o àdàbí tí ọmọ Adéyẹmọ bá lónú kan pẹ̀lú ẹ nígbà tó ń bẹ̀bẹ̀ kó fẹ́ lọ kí máì ní kọ́ lóò ní ṣe ẹ̀sìn lóò ní ṣorí burúkú lóò ní báwọn dológun àná because I don't know your problem òdodo Ìdàmú Tápà ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kò bá kún gbé báyìí ó dẹ̀ sọ fún pé bàbá ẹjọ́ sá bàbá mi kó sẹ̀ wá dọ̀bálẹ̀ olórí burúkú onídọ̀bálẹ̀ wèrè aláyébàjẹ́ ó lọ ṣì ẹ̀yin tí kí wèrè kí ló ti pè Àgbàlá Gabriel bá ti dọ̀bálẹ̀ fún ẹ má wò dáadáa o ẹ má jẹ́ kó lọ sí àyà kó wá fi dọ̀bálẹ̀ fún yín o ẹ nídológo lẹ̀ o ẹ má gbà dọ̀bálẹ̀ olóbùkún ọmọ òfò ìdọ̀bálẹ̀ tó lọ dọ̀bálẹ̀ fún Sunday Igboho wà láì kò ṣe anything ìwọ ló máa wálẹ̀ ayé òní gbùgbù ẹ̀ mọ́ wàá parẹ́ má jẹ́ lára ní Àgbàlá Gabriel wàá dológun àná àdàbí tọ́mọ Adéyẹmọ ò bá nu omi jí àwọn èèyàn nù nínú Nàìjíríà yẹn ló kù ṣùgbọ́n tó bá nu omi jí àwọn èèyàn nù gbogbo èyí tí mo sọ lọ́nà òjò tó rọ̀ yìí tí kò sí ẹni tó mọ ibi tó ti wá gbogbo ọkọ̀ mọ̀ pé sọ́mọ̀ ló ti wá ni gbogbo èyí tí mo sọ sínú ayé ẹ̀ ọ̀rọ̀ á fi àṣẹ sí Àgbàlá Gabriel ó ní bá wọn lálẹ́ ló búkú ọmọ òfò ó lọ ṣì òdòbòdòbò
olóko bíntín olóko ojú 1 inches lọ olófo kí ló kọ́ sí kó sọ wípé bàbá kì í ṣe nǹkan tí mo bá wá sọ́dọ̀ yín lélẹ́yìí ẹ jọ̀ọ́ sà ẹ jẹ́ ká sọ nǹkan míì kó tẹ̀ wá dọ̀bálẹ̀ orí burúkú tó máa ń dọ̀ yẹn kó wá dọ̀ fún Gani pé bàbá nǹkan tí mo bá wá kọ́ lélẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé peace ló bá lọ tí Gani wá ṣe bí olóbùkún òpònú àgbàlagbà kí ni right thing for you to do nígbà tó ti rí wípé ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ ẹ̀sìn òun ọ̀rọ̀ wèrè ló ń tẹnu amúkú mẹ́kọ̀ọ́ òpònú àgbàlagbà jáde wàá dẹ̀ lo làákàyè ọmọ kékeré gíga ògbọ́n kúkúrú òṣùwọ̀n Gani kò ní làákàyè ìwọ kúkúrú ò ṣe kí ni ò lọ́pọlọ tó bá lọ́pọlọ ni wàá sọ pé bàbá mi ẹjọ́ torí Ọlọ́run kì í ṣe ohun tí mo bá wá ní ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ simple as that àìwí síbẹ̀ ká kú síbẹ̀ alátaṣe wèrè aṣọ yìí ti ya lọ́rùn wèrè àwọn pásítọ̀ gidi àwọn èèyàn Ọlọ́run alálùbáríkà tíṣẹ́ ìránṣẹ́ gbé wọ́n ti dẹ̀yìn lẹ́yìn wèrè ọmọ òṣì ọmọ ìbànújẹ́ 419 Àgbàlá Gabriel olè oníjìbìtì olè ọmọ kan kí ran olè aṣiwèrè olè ẹ bá sọlù sí mi níbàdí mo fẹ́ jó mo fẹ́ fi gébú jó bá lóun bèrè tó kó o mẹ́tọ́ pèlè dìde bá fẹ́ ṣe wèrè fún yàn máa ṣí gidi ni ó lè dẹ̀ lọ́sí gidi ẹ̀ tún máa wọ̀ ẹ́ wọn that is me but tí bá fẹ́ ṣe fún ẹ máa ṣe báyìí àrẹ akọ ló bukú olùṣì Gani náà wá bẹ̀rẹ̀ sí ní tútùkùtù nígbà tí ò sí ohun gidi nínú ayé tiwọn náà wọ́n wáyé wá túbànú jẹ́ ni òun ló ṣe máa ń lo strategy ó yá à ń gbọ́ ẹ bá ń ṣí ẹ bá máa ṣó ọlọ́pù bá máa níyẹn mọ́ ẹ bá bá mi ṣàdúrà fún ẹ̀jẹ̀ sọ́lá lọ́yọ̀ àbúrò adélábù tí mo sọ lọ nígbà tí àwọn ọlọ́pàá máa sọ kẹ́ lè máa wo àwọn ọlọ́pàá Nàìjíríà èèrà ò fẹ́ kòkòrò dénú that is why bí mo ṣe wáyé ẹ̀yin èèyàn tí bá sọ fún yín pé mi ò ní ọ̀rẹ́ ẹyọ kan àtọkùnrin àtobìnrin mi ò ní ọ̀rẹ́ ẹyọ oró kan báyìí òótọ́ kò dá kéèyàn dá wà láyé mo máa ń gbòkó gbà mí mo máa ń rò pé kí má tẹ̀lé àwọn tí mo tẹ̀lé pé tí mo lè bá sọ̀rọ̀ tí mo lè ṣe nobody kò sí lẹ́yìn àwọn ògbó mi ìgbà mi báyìí máa tún dúpẹ́ fọ́lọ́run because ọ̀rẹ́ ti fojú mi wọn máa bo lóríṣiríṣi tí ò ló ń kà àyàfi sí nílò tí máa tún dúpẹ́ fọ́lọ́run Olúwa ó ṣe nítorí tó jẹ́ kí n wà báyìí kọ́ ọ̀rẹ́ má bá pa mí ló ṣe jẹ́ kí n wà àwọn wèrè kan tí mo fi ṣe yá nínú Yorùbá nation gan olóbùkú olórí kò lọ títí ìyẹn náà padà wá ikú mi Ọlọ́run ni ò pa mí ó fẹ́ pa mí ó fẹ́ pa ọ̀tá mi rẹ́ pátápátá lórí social media Ọlọ́run ni ò fún ṣe so mi ò lórí ọ̀rẹ́ mi ò léyàn mi ò báyọ̀ ṣe that is why tí mi ò ṣe ń lọ́bì lọ́dọ̀ ọ̀májà tí mi ò ṣe ń bá bàbá ṣe bẹ́ẹ̀ yẹn because mi ò ní orí ẹ̀ ṣe rí ilé ayé ogun ni ó kún fún ogun ó kún fún ayé o mi ò mọ qualification tí mo lè fún ayé yìí mi ò mọ ṣe rí àwọn ọlọ́pàá tẹ̀ ń wò yẹn kì í ṣe gbogbo wọn nínú wọn dùn sí májàsọ́là àwọn DSS tẹ̀ ń wò yẹn kì í ṣe nínú gbogbo wọn ló dùn àwọn sójà tẹ̀ ń wò yẹn kì í ṣe nínú gbogbo wọn ló dùn kí nìdí ni wípé wọ́n wò wípé bí ayé ṣe nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn kí ló dé tí ò jẹ́ àwọn kí ló dé tí kò jẹ́ àwọn ọlọ́pàá bọ́ síta wọ́n làwọn ṣe kí ni làwọn gba àbúrò pẹ̀nkẹlẹ́ mẹ́sì àtàwọn ọmọ síta èmi bọ́ síta mo ní nà láì ọmọ Adéyẹmọ ló tíráàkì wọn mo mọ ibi tí bàbá ṣe júwèé fún wọn pé yẹn lọ bíbáyìí ẹ máa bá àwọn ọmọ yẹn níbẹ̀ àwọn ọlọ́pàá tó kó àwọn ọmọ yẹn àwọn ọlọ́pàá yẹn wá láti Àbújá ni wọ́n wá kí Májàsọ́lá ni Májàsọ́lá sọ fún wọn wípé ẹ̀yin guys mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ underground tí n bá ti parí ẹ̀ máa hand over fún yín ní bàbá fi track tó fi mọ bí táwọn ọmọ yẹn wà ní bàbá fi fún àwọn èèyàn ní ọyá ẹni báyìí mo fẹ́ gẹ̀ẹ́tì ẹni báyìí mo fẹ́ gẹ̀ẹ́tì ẹni báyìí mo fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ nígbà tó dẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ tán wọ́n pe àwọn ọlọ́pàá yẹn pé ó yá èèyàn ọlọ́pàá báyìí ẹ lọ bí báyìí ẹ mẹ́yìn báyìí ọdẹ lọ́wọ́ dẹ̀ ṣiṣẹ́ yẹn successful ṣùgbọ́n àwọn onílara àwọn wèrè ajá Gani tó wà nínú ọlọ́pàá wọ́n bẹ́ síta wọ́n láwọn ọlọ́pàá láwọn ṣiṣẹ́ yẹn òun ni Gani tó lè fásitì yọ kẹ́ máa wọ bínú ẹni onílara ìka ènìyàn
jealousy is a disease burúkú wà nù ayé brọ́dà yín o olórí yín o ibà o ẹ lọ chẹ́kọ̀ọ́ ní ìmú o nǹkan ṣe máa yí o ó ti ṣàgbọ́mu ó ti ṣe àgbọ́mu èyí tó yẹ kó fi wẹ̀ ó ti gbẹmu ó ti padà yíwọ́ fún ba ibà ti bàbàkúbà ó ti ba rádaràda ó ti ba rédèrèdè ẹ lọ chẹ́kọ̀ọ́ ní kẹ́bà ní lady kí ọ̀sán fún yín o ìsọ̀rọ̀ fún yín kí kẹ́bà bá bẹ̀ o at the end of the day ẹ máa gbé something is wrong with this one ọlọ́ngbọ́ he's not in his right sense anymore aṣọ funfun tó ṣe wọ yẹn lẹ́kọ̀ọ́ pé you are seeing somebody no ẹ lọ check ẹ ó ti ní school shit allege ẹ jẹ́ fà allege sí gbogbo àwọn tó bá lè fi competition against mi máa fi allege sí ẹ mọ̀ pé mi gan pàápàá mo ti sán lórí tẹ tó gbé wá mo ti gbé padà fún yín allege tó bá lè ní lọ́mọ evidence constant yẹn wá so allege mo ti máa ń jọ allege sí allege ò ní case close allege ẹ bá mi love ẹ bá mi like o ẹni tí TikTok ẹ bá mi tap ojú òní tí yéyeye o ó lẹ́tìkẹ́ ṣé ẹ gbádùn mi but nígbà tó wá yá bàbá Kọ́lá Olótù wá bọ́ síta kẹ máa wo ibi tí màá yí tí ò ní làákàyè dé bàbá Kọ́lá Olótù wá dìbọ́ǹkì irọ́ yẹn táwọn ọlọ́pàá pàápàá àwọn làwọn gbá àwọn ọmọ yẹn sílẹ̀ bàbá Kọ́lá Olótù wá sọ bó ṣe jẹ́ ikú ò ní pa Mọ́gàjí Ìbàdàn fún mi Ìbàdàn láti tẹ̀ sáwọn náà lójú kò tí tó fi ń ṣe yàn that is me èyí tó bá ṣe eré màá lò ṣe ìwọ tó bá ṣe ibi báyìí máa tẹ̀sẹ̀ lójú ṣùgbọ́n èyí tó ṣe bàbá yẹn ṣe dáadáa kẹ́mi ọlá àwọn ogun kí n rí wọn pẹ́ tẹ́mi lọ́ba ti lówó kí lọ́ọ́ ralẹ̀ lọ́wọ́ wọn wọ́n ń talẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ́ọ́ ralẹ̀ lọ́dọ̀ Mọ́gàjí Ìbàdàn wọ́n ń talẹ̀ ilẹ̀ yẹn dẹ̀ cheap ó wọ̀ mí lójú ṣùgbọ́n mi ti lówó ẹni bá máa ra fún mi ẹjọ́ ò kẹtẹ̀ra one plot fún mi kí n fi kọ́lé kẹ́mi náà mọ̀ pé mi náà kọ́lé nu Yorùbá nation ọgùn ti ní Yorùbá nation gbogbo wa fi kọ́lé ni èmi ò sì tí ì kọ̀ ẹgbẹ́ ṣàánú mi ẹ wá lọ ralẹ̀ fún mi lọ́dọ̀ Mọ́gàjí Ìbàdàn kẹ́mi náà tiẹ̀ fi kọ́ bó tiẹ̀ jẹ́ ilé owó kan kí tiẹ̀ nílé lórí Nàìjíríà yẹn ṣé kò yẹ kí nílé Nàìjíríà ṣé kò yẹ kí nílé Nàìjíríà ẹ dáhùn náà mi rí kọ́mẹ́ǹtì ẹ ti mọ̀ pé mi à ṣe prógráàmù máa ṣẹ̀fẹ̀ yá mi nǹkan lè máa ranjú lọ fúnra láìjẹ́ pé fúrọ̀ ló ń dó ẹni bá dó fúrọ̀ ló kàn máa ranjú lọ fúnra èmi ò dó fúrọ̀ o so máa ṣẹ̀fẹ̀ but ẹ wá ralẹ̀ fún mi lọ́dọ̀ Mọ́gàjí Ìbàdàn Mọ́gàjí Ìbàdàn talẹ̀ estate Kọ́lá Olótù estate ilẹ̀ yẹn wà pa gan I saw it on Facebook ó wọ̀ mí lójú ṣùgbọ́n ìlówó tí mo fẹ́ fi rà so ẹni bá lè ra one plot fún mi bọ́dẹ̀ jẹ́ half plot náà ni tẹ bá dẹ̀ ti rà fún mi àgbétọ́ lèèyàn máa ń gbé bùkátà ayé tèmi òun tí ò jẹ́ lọ́kọ nìyẹn èèyàn lè ṣoore àbọ̀ fún mi láyé mi ìṣẹ̀dá mi kan odidi oore àbọ̀ oore kò máa tọ́ sí mi odidi oore ni bójá plot lẹ bá lágbára tẹ bá rà fún mi lọ́dọ̀ bàbá Kọ́lá Olótù ṣe foundation gbédé window level kẹ tó yọ̀ǹda fún mi tó bá ti dé window level ẹ̀dẹ̀ lè bá mi parí ẹ̀tàn o màá gbà o but kó má dàbí pé mo joyè olè olójú kòkòrò bíi tàgbàlá Gabriel ẹ bá mi gbé dé window level wọ́rọ̀bọ tí mò ń tà yìí màá wá máa dájọ́ ọ̀ kí lọ gba kọ́múlé láńtà ọmú mi ò kúkú yẹ má sí lórí láńtà láti gbà yìí èèyàn kan pè mí jọmọ ẹyẹ ilé dígbé ìjọ wo lọmú ẹ fẹ́ ṣọ́ra mo kọ́kọ́ wò pé kí ló sọ sí mi létí ó ní ẹ̀lò kí lẹ ń sọ àlọ́mú ẹjọ́ wo ló fẹ́ ṣọ́ra mo lọ́mú wo irú kí lélẹ̀ àṣìbò ló máa lọ́mú ẹ wà lórí láńtà mo kàn bú sẹ́yìn ni pé wọ́n láwọn dẹ̀ wò pé àtijọ́ tó bì ti wà lórí láńtà kò ṣọ́ra ó dẹ̀ yẹ kó ti máa ṣọ́ra pìṣìpìṣì káwọn máa rí so màá lọ gbowó kọ́mú lé láńtà màá lè kọ́mú mi lé láńtà irú àwọn tó wá kọ́mú máa ṣọ́ra yẹn wọ́n á lè tètè rọra màá lè fi parí ẹ̀ so ilẹ̀ yẹn hùn mí o mi ò ṣeré o ó hùn mí o mo like estate yẹn tó tẹ̀ tó wá jẹ́ Mọ́gàjí Ìbàdàn dẹ̀ ní sí ọ̀fọ̀ ní gbogbo ẹ̀ kò sí wàhálà kémi náà lọ kọ́lé sẹ́gbẹ́ Àgbàlá Gabriel á lè máa rí ara màá lè máa fún lépè dáadáa ìpín wọ́n lọ́wọ́ Àgbàlájọ́ tí bá wá sí Nàìjíríà tí bá rí ẹ̀ máa gbé ẹ ṣépè Ọlọ́run gbọ́ sórí gbogbo àwọn ọlọ́pàá wèrè tó ń lò Nàìjíríà yẹn wo ló bukú ọmọ òṣì ó lè ó ti lọ wo ẹgbẹ́kẹ́gbẹ́ ló fo ọmọ náà ọmọ ṣetán tó ń pèrè lọ́mọ lẹ́yìn Jésù ọmọ èṣù pọ́nbélé ó ti lọ wo ẹgbẹ́ ayé ká kúrú fún ẹ wo wá fẹ́ kú lọ́wọ́ mi kí bàbá Kọ́lá Olótù tó wá di bọ́ǹkì wípé Sunday Igboho ló gbà wọ́n lẹ́ o kí bàbá mi
gbàgede ìmọ̀ bàbá yẹn náà bọ́ síta wọ́n wá ròyìn bólóyè májàsọ́lá ṣe ṣiṣẹ́ yẹn ẹ̀yìn yẹn ni Mr Wisdom bọ́ síta àwọn náà ṣàlàyé làwọn ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ wá ju right up síta ẹ wá wo ọlọ̀tẹ̀ abaniláyé jẹ́ abínú ẹni abínú ológo kò sọ nípa yẹn mọ́ o first one táwọn ọlọ́pàá dìdìrín kọ́kọ́ sọ wípé àwọn làwọn gbà àwọn ọmọ yẹn sílẹ̀ ìyẹn ni Gani ń jẹ lẹ́nu títí dẹ̀ ní èyí tí wọ́n fi wá padà wá sọ òtítọ́ wípé Sunday Igboho ló jẹ́ káwọn oríṣẹ́ yẹn ṣe Gani ò sọ nípa yẹn Gébú dẹ̀ jókòó síbẹ̀ kẹ́ máa wo lórí burúkú ọmọ òṣì ó dẹ̀ jókòó síbẹ̀ Gani dẹ̀ ń tútùkùtù nínú ayé Gébú torí ẹni tó lóun ti dá ní Ìgbòho kò sí tẹ́fẹ́ tún nínú ayé ẹ̀ Ọlọ́run ò dẹ̀rù ìbànújẹ́ sínú ayé ẹ̀ kò dẹ̀rù ìbànújẹ́ sínú ayé àwọn ọmọ ẹ̀ kò dẹ̀rù ìbànújẹ́ sínú ayé àwọn ìyàwó ẹ̀ ẹ̀yin lórí ń fọ́ tó lóun ti dẹ̀rù ìbànújẹ́ sínú ayé yín nítorí ti Sunday Igboho dẹ̀ fẹ́ tupa ní rí tútọ́ tututututututu táyé yín máa fi bàjẹ́ síbi ẹ̀ ẹrù ìbànújẹ́ yẹn lẹ máa tú ó yá à ń gbọ́ ẹ bá ń ṣí ẹ bá ń like ẹ bá ń love ètò yìí ó yẹ kẹ́ ti bá mi gbé like yẹn ní jìnnà ẹ̀yin èyí o. nǹkan tẹ́lẹ̀ ò tẹ̀sí tọ́ra mi jẹ́ ni pé èyí bá lè ṣe díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tó pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. èkejì. olóbùkún ní ìsà ìjọba ò lè ṣiṣẹ́ pẹ̀lú yín torí pé kí ni bẹ́ẹ̀ yìí gan ṣe fẹ́ pa ìjọba lẹ̀ ń wá alẹ́ ìjì o bẹ́ẹ̀ ṣe fẹ́ pa ìjọba lẹ̀ ń wá bó ṣe wà yìí tó bá ní pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó rán pa Tinubu tó bá lọ opportunity wàláì kò ní mú bàbá yẹn kúrò ní ọ́fíìsì tó máa fi yín bàbá yẹn lọ́rùn bàbá yẹn dẹ̀ ti mọ̀ pé èrè ò fẹ́ kòkòrò dénú kí ló dé tó wá ń sunkún pé kò pè é fúnṣẹ́ ṣé gbogbo ẹni bíi tí bàbá yẹn ti mọ̀ láti ilẹ̀ wípé eléyìí ọ̀fọ́n ni ṣé wọ́n lọ́ máa pè síṣẹ́ abẹ́ẹ̀gì lọ sinmi ẹnu tó bá dẹ̀ sinmi ẹnu kó kú sórí ẹjọ́ Sunday. mo ń kọ́ọ̀bù state police ó ti kọ́ọ̀bù state police nísìn ó ti lé ní more than 20-something years. ẹ bá jù sáà ẹ bá ṣí ẹ bá jù sáà àwọn OPC ẹ bá jù sáà àwọn OPC àwọn OPC tẹ bá wọ ẹ bá mi hashtag wọn kọ́ wá ṣe ṣọ́ọ̀ fún mi social media ti tuntun ẹ bá ṣe ṣọ́ọ̀ fún mi wàhálà má gbé sí YouTube má fi yín pawó. Ọpọlọ lè yọ bí jagun ìjọba gbogbo pé kárí mi. Ọpọlọ pati ọpọlọ pati ló fi jagun ọpọlọ tó fi jẹ́ kí Boko Haram wọlé sí wa lára débi tó dé ọpọlọ tó ti sọ̀kalẹ̀ fún wa látijọ́ yìí ni Boko Haram fi padà wá ń kidnap àwọn ọmọ níléèwé ọpọlọ tí ààrẹ sọnù ààrẹ ìbànújẹ́ ààrẹ ìdààmú tápà eléyìí ní wèrè ní obìnrin yìí ó ṣé wúmà yìí fẹ́ da ilẹ̀ Yorùbá rú ni òpònú ni ẹ̀wọ̀n Adéwálé Prince Adéwálé òpònú ìfẹ́ àtolóbùkún ni ẹ nígbà tí ààrẹ janujanu ààrẹ aláṣọ pọ́njú tó pọ̀ rẹ̀ láláṣọ funfun tó ti balẹ̀ Yorùbá jẹ́ tí Boko Haram ti wọlé tó ti lọ́dún àwọn èèyàn oníyà tó ti lọ́ kidnap àwọn ọmọ ọlọ́mọ ní skul ó wá lẹ́bi mo fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ olóbùkún ni yìí kò jẹ́ tuntun bẹ́ẹ̀ ṣe sọ láti 2020 tí mo ti bẹ̀rẹ̀ ṣẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ̀sán títí sí at the end of the day mo tún bá yín kó nínú ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin olóbùkún mo tún bá yín jẹ nínú ìyá yín kò ní dáa fún yẹn máa dá ìtókù jẹ bí ò jẹ mọ́ olóṣì làwọn pípù yìí Ọlọ́run ṣàánú mi òjò ti ń dá yeyeye o olóbùkún ọkùnrin ẹ wo kọ́mẹ̀ntì ẹ̀ nìyí ẹ wo kọ́mẹ̀ntì tí wèrè kọ kọ́mẹ̀ntì ẹ̀dá ó ti bá mi ti lọ sókè òun nìyí mo ti wá kọ kọ́mẹ̀ntì tó ló ṣì kọ ní ẹjọ́ ṣé mi mò ń dalẹ̀ Yorùbá rú abólófo tó fi jẹ ààrẹ òfò kákàrà ẹ dáhùn náà èèyàn jẹ́ rí kọ́mẹ̀ntì ṣé mi mò ń balẹ̀ Yorùbá jẹ́ báyìí ní 2020 tá à ń pariwo fún yín pé Boko Haram wọ́n ti kó wọlé wọ́n ti kó àwọn ọ̀daràn wọlé sílẹ̀ wa ẹni mo fẹ́ balẹ̀ jẹ́ ṣé èmi náà mo tún bàjẹ́ nísìn ìbẹ̀rẹ̀ tèmi sọ yẹn pé ẹ jí ẹ má sùn ààrẹ sọ fún yín pé strategy la máa lò yes or no strategy yẹn ṣó ti wá gbà yín nílẹ̀ Yorùbá báyìí ṣé strategy yẹn ti gbà yín ẹ̀yin ìyá mi alálùbáríkà bàbá àdùnnú ṣé strategy ti gbà yẹn jẹ́ rí kọ́mẹ́ǹtì strategy la máa fi jagun sùúrù la máa fi jagun ṣó ti gbà yín ṣé Fúlàní ti tán lẹ́yìn ṣé wọn pa yín mọ́ wọn kó yín lọ́mọ
tó bá sọ wípé ẹni tó yẹ kẹ́ máa sọ̀kò àṣetánì fún, ẹni tó yẹ kẹ́ máa fi èpè bá tiẹ̀ jẹ́, ẹni tó yẹ kẹ́ pè ní wèrè ọ̀sán gangan, wàláì àárí ọ̀rọ̀ káńká òfò of Tápàlàndì ni. Olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun, jagun jagun ló ń bọ̀, aṣọ funfun pọ́jú jagun jagun ló ń bọ̀, orí social media jagun jagun ló ń bọ̀, àfi pàtí jagun jagun ló ń bọ̀, òpònú àgbà jagun jagun ló ń bọ̀, ọ̀lẹ aríṣẹ́ má ṣe. Ṣé gíga ní wò mí? Ṣé Àgbàlá Gabriel ń wò mí? Àgbàlá tó bá ń wò mí jẹ́ kíyàwó ẹ náà máa wò mí o. Ọmọbìnrin yẹn máa ṣàdúrà fún mi sálẹ̀ kù ẹ̀ ní pé Lady K mọ̀ polówó ni máa yìí mo kàn gbà fọ́lọ́ ni. Àwa máa fìyàwó ẹ̀ ṣe camouflage kọ́ lè ní Daddy Gio love mommy Gio, Daddy Gio dóbodóbò. Bó bá ti fi mommy Gio ṣe camouflage tán lórí Facebook tó ti post mommy Gio, àwọn èèyàn mọ̀ pé pásítọ̀ yìí nice o, mo bó ṣe ṣe pẹ̀lú ìyàwó ẹ̀, àwa ọmọ lọ́mọ wọ kọ́nà yàrá, àwa lù nílùkulù, á bà nínú jẹ́. Alẹ́ Gio ń ta gbọ́ ni. Ọmọlọ́mọ ya ṣara múgí, mọ́mí Gio ya gbà fọ́lọ́ pé mo ti wọkọ̀ ilé iná. That is why tó bá ti mú mọ́mí Gio lọ́wọ́ dání báyìí, tó bá ti wà lórí social media, ẹ lọ wọ́ọ̀ṣì látẹ̀ní lọ tẹ́bà take note, ẹ máa wọ́ọ̀ṣì nǹkan dáadáa ẹ̀yìn èèyàn. Ẹ lọ wọ́ọ̀ṣì Àgbàlá Gabriel dáadáa tó bá ti mú mọ́mí Gio wá síta, fọ́mọbìnrin yẹn ṣe dáa tó. Ohun ní gbogbo ẹ̀ ní gbogbo ẹwà lọ́lọ́run fọ́mọbìnrin yẹn. Ẹ mọ̀ pé padà fọ́mọbìnrin yẹn ó padà fi jí ògo lórí burúkú ògo lì ẹ̀, ó fi gidìde padà. Ẹni tá yóò yẹ tó ti tán fún. Àwa máa post ọmọbìnrin yẹn time to time. Láti ìgbà tẹ́ ti máa Àgbàlá Gabriel ṣó máa post ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ lẹ́yìn bí ọ̀ṣọ́jọ́ bì àbí wọ́n ṣe special program kan. Ṣùgbọ́n nísìn adédé gbé sínú mọ́tò á lọ yá kó ṣe fídíò, ó yá mọ́mí ẹ̀kẹ́ ká gbàdúrà tí òun bá ti pé orúkọ Jésù, ìyàwó á ní Olúwa gba ọpẹ́ wa. Ó wá lo mọ́mí Gio fi ṣe camouflage, ó fi pa ẹ̀sìn ẹ̀rẹ̀, ó lógbò ó fi clean sheet ẹ̀, Ọlọ́run ò ní fire fún ẹ Àgbàlá Gabriel. Ó padà wá ṣe fún gbò ẹ ti mọ̀ pé bó ṣe fún ìyàwó ẹnu lé nìyẹn. Tó bá ti wá fi woman yẹn gba starton, á mú wọlé àbá nínú jẹ́ á wùwà ìkà fún. Olóṣì. Bó bá lọ fún mọ́mí Gio, kí ló dé tó máa post time to time láti ilẹ̀? Kí ló dé tó jẹ́ kí mọ́mí Gio máa ṣe prayer láti ilẹ̀? Kí ló dé tó lọ ń dóbò kiri hòtẹ́ẹ̀lì? Oní HIV lára, alẹ́ Gio. Gbogbo kú ẹ̀ báyìí ló ti ní HIV. HIV wà lókù ẹ̀, kúrú náà wà lókù ẹ̀, diabetes wà lókù ẹ̀, fibroid wà lókù ẹ̀. Gbogbo àìsàn tó wà láyé yìí, àwọn àìsàn burúkú, orí okó Àgbàlá Gabriel ló pè sí. Oníkálukú àìsàn, ó mú woman panel safe contain lórí okó Àgbàlá Gabriel. Àgbàlá dóbodóbò. Ẹ jẹ́ máa gbọ́ bàbá lọ ti wọn. Ó yá, à ń gbọ́. Àmọ́ bí a bá tí ọ́fíìsì bá fẹ́ wọ gbólókè ògùn, àárín kó less than 2 to 3,000 people. Olúwa mi ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbín àtijọ́ tó PC ti wọnú gbó ẹ̀yìn èèyàn ẹ wá já irọ́ ìdààmú tápà o kéèrè o jẹ́ lọ gbá gbogbo wa. Ẹni lọ sódìdí Arígídí Àkókó àríyàn 40 lẹ́yìn ẹ̀. Ẹ̀mí àwọn wòólì wọ́n pa wọ́n l'Arígídí Àkókó, Fúlàní ṣe wọ́n lọ́ṣẹ́ bẹ̀. Gbọ́ pé OPC 5 péré ó wọbẹ̀ lọ. Àgbàlá òde jókòó síbi orí burúkú báyìí. Àgbàlá yìí ẹ máa bàjẹ́. Wọ́n fi ẹkọ bọ́dì, wọ́n fi ẹnu Sunday Igboho lọ́rọ̀. Ó wá lọ fẹ́ jẹ́ èèyàn mọ́ láyé. Àdàbí tí Sunday ò bá welcome ẹ bí èèyàn yìí ló kù. Kí Gani dẹ̀ máa parọ́ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà. Wípé gbà táwọn fẹ́ wọnú igbó kan, OPC 3,000. Ẹ gbà mí, Jésù ọkọ̀ jọ ò, ojú mi fẹ́ máa lóyìí. Mo ní di Mọ̀tínà tútù àti mílìkì, ẹ̀jẹ̀ mi ti ṣọ́ọ̀tì. Mo gbọ́ bọ́ọ̀bù gbàm lẹ́nu Gani, ẹ̀jẹ̀ mi sì ṣọ́ọ̀tì. Gani, ibo ló káwọn 3,000 wọ̀? Àwọn 3,000 yẹn kí ló ṣe? Àárín kankan. Sí ẹ̀jẹ̀ kárí gudugudu méjì yẹra mẹ́fà táwọn Jésù Kristi. Kí yóò dé wá? Ẹjọ́ tó yọ Olúwa tí bá ti tún ayé wá. Ògo bíi ti Sunday Igboho mo fẹ́ gbé wáyé. Mo lè wá lóbìnrin náà kí wọ́n máa ranjú báyìí o. Ṣùgbọ́n mo fẹ́ gbé orí òkìkí, orí agbára, orí iyì, orí àánú, orí ògo. Mo fẹ́ gbé wáyé bíi ti Sunday Igboho. Sunday Igboho ló máa rẹ́yìn yín. Òun ló máa jàkàrà yín gbẹ̀yìn. Ẹ̀yin kú là ń jàkàrà. Nínú ìtẹ́ kò sí. Ẹ̀yin kọ́ ọmọgun 30,000 3,000 jáde.
ẹ̀yin ọmọ Yorùbá ẹ sùn ní comment section ni gbọ́n tààrẹ sọ ni ààrẹ làwọn kó ọmọ ogun 3000 láàdẹ̀rẹ́jẹ̀ láàrómìnira láàgbọ́n kankan wàhálà ti wà ṣé Boko Haram ti jẹ gbogbo wọn tán ni. ok igbó gbígbẹ láì ni wọ́n lọ ok igbó online ni wọ́n lọ igbó gbígbẹ ok òun tó dé ni wọ́n máa ń kó wọn rẹpẹtẹ sí online á jẹ́ pé online náà ti lọ jagun yẹn orí Facebook YouTube òun làyẹ tí kó àwọn ọmọ 3000 yẹn wọ̀ tó ti lọ jagun ogun kílìkì orí social media náà ti jà bẹ́ẹ̀ ni adà fún dádì mi tó kọ kínní Ayọ̀dèjì mi ní wáyé tì orí social media làyẹ tí kó àwọn ọmọ 3000 lọ jagun ààrẹ nínú rẹ́kọ̀dù ilẹ̀ Nàìjíríà ìlú Nàìjíríà o wípé Gani kó àwọn ọmọ 3000 we are talking about 1000 not 300 wọ́n á dẹ̀ kó àwọn ọmọ ogun 3000 wọ inú ìlú kan kí àwọn fún àwọn máa ṣe fídíò àwọn ọmọ ìlú yẹn máa ṣe fídíò ẹ̀ yes or no wọ́n á ṣe fídíò wọ́n á hèlì wọ́n á pariwo pé yìí ewa dúró àwọn OPC tí wọ́n ya wọlé wọ́n á dẹ̀ kó OPC 3000 Gani mú lẹ bàbá o gbẹ fún irọ́ làbí gbẹ fún irọ́ làbí lọ́mọ láti ilẹ̀ gbà ẹ bá mi ṣe gbọ̀sà fúnra làbí irọ́ làbí lọ́mọ láti ilẹ̀ ẹkùn fún rẹ̀ ẹkùn parọ́ ta rẹ̀ ní àyà àwọn ọmọ OPC ti yáde wọ́n ti bú mi èmi àti Gani lájọ máa ṣe tó sọ yẹn èmi àti Gani lájọ máa ṣe èmi àti Ìdààmú Tápà lájọ máa ṣe ohun tó sọ yẹn bàbí ní kọ́mẹ̀ntì ìdè sweet me àní Gani lòun kó ọmọ Adébáyọ̀ etí ń dùn ẹni ṣé tí tó dùn ẹ ló gbé wá Gani lòun kó ọmọ 3000 òun kó wọn wọlé ìlú kan lọ jagun ó dẹbi Gani pé mo ló kó wọn olórí burúkú gbogbo yìí wàláì olórí burúkú ti pàdé olófo òun lọ́rọ̀ Gébú àtàgbàlá àti ààrẹ ọ̀ràn kákà òfò ó yá àgbọ́ ẹ dúró kí ló máa ń dùn yín náà ṣe bẹ́ẹ̀ yín náà bú Sunday Igboho àtọ̀gá àtọmọṣẹ́ yín bú Sunday Igboho èmi náà wá bú ọ̀gá yín sí ẹ wá fẹ́ kú sí comment section mi ẹ wá ya wèrè jìnnìjìnnì wá mú yín òtútù bóyìn ìmí nínú yín sì tó yẹ kó lọ sùn kó dóbò kò ní lè dóbò ààrẹ fúnra rẹ̀ ò ní lè dóbò ó máa mọ tí mọ́jú ni pé Lady K bó ṣe wáyé ààrẹ máa ti máa ṣe emergency meeting pẹ̀lú àwọn ará Canada pé kí la máa ṣe fún Lady K petition wo lẹ máa kọ against ẹ ṣé mo parọ́ ṣé mo parọ́ ni ṣé mo parọ́ ni bó ṣe wáyé ó lé àwọn ọmọ ogun sí Canada bí o ẹyẹ ọmọ Yorùbá tí kọ̀ọ̀kan bá ti ṣe mí ní Canada Gani Adams ní kẹ́ lọ dìmú tí kọ̀ọ̀kan bá ti ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní ìlú Canada yìí Gani ní kẹ́ lọ dìmú tó wọ́n láwọn gúrùpù sí Canada bí o mo dẹ̀ mọ́ kọ́ máa ti bẹ̀rẹ̀ sí competition òótọ́ mi ò fọ́ o mi ò fọ́ fún ìjọba Nàìjíríà mọ́ wá fọ́fẹ́ yín rádaràdá bí ọbẹ̀ ọlọ́kà yìí àwọn bí mo ti fọ́ ni ṣùgbọ́n màmá fira mi kọ́ yín lọ́rùn káyé kọ́ lè mọ̀ pẹ́ níbi nìyí tẹ́ni tí bá ti ṣẹlẹ̀ sọ́ta mi gbàgbà kéré gbogbo ọmọ Nàìjíríà lónílé lálejò lọ́kùnrin lóbìnrin tí kankan bá ti ṣe mí ní Canada àtàwọn ọmọ OPC kéré wo ẹ mọ̀ wípé nítorí ẹ̀yin olórí burúkú lọ́lọ́ ṣe dá alágídí ọmọ tó máa hàn yín lébọ̀ nítorí ẹ̀yin àgbà òfò lọ́lọ́ ṣe dá ọmọdé tí ò lépo lójú tó máa bá yé yín jẹ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ gbowó bù ní ẹ continue ẹ fẹ́ kú ẹ̀yin ló máa dùn jù ẹ ó bọ́ ṣe yà sórí comment section fún mi àwọn ọmọ OPC àwọn wèrè ó pè yín inú gbó fọ́rẹ́sì ẹ bá lọ nú gbó olórí yín lòun kò yí wọgbó àárín ẹ wúlò ẹ jámọ́ kankan nínú ayé ìkòkò Boko Haram ti jẹ gbogbo yìí òun ni ò ṣe lè pariwo síta pé tó òun káwọn ọmọ tá jẹ 3000 òun kó wọn wọnú gbó Fúlàní ti jẹ gbogbo yìí tán
nígbà tó jẹ́ wípé OPC dobodobo versus dobodobo Àgbàlá àwọn ràwọ̀ wèrè pàdé wèrè abájọ Lédìkè kí ló wá stress ara ẹ̀ fún mi ò tètè jáde ẹ má bínú mi ò tètè jáde mi ò tètè já kò yẹ kí n stress ara mi OPC dobodobo ó pàdé Àgbàlá dobodobo ìsíkọ̀tò òbò dídó ni ṣá ẹja tún gbọ́ngà ni ẹ máa ṣe ẹ̀ṣọ́ ó dùn àbí ó dùn àbí ó dùn ẹ mọ tó Olúwa sọ fún mi sí Olúwa làwọn ìyá kan máa jáde fún mi nínú ẹgbẹ́ OPC ẹ jáde ẹ ṣe ṣó tẹ bá ti ṣe ṣó ẹ jọ èyí tẹ bá ti rí ṣó táwọn ìyá yẹn bá ti ṣe fún mi àbá àwọn ọkùnrin ẹ bá mi jù wá kò síbi méjì tí mo gbé lọ mi ò ní wá analyse ṣó àwọn wèrè o ẹni tó mi bá lọ́jà lèmi máa ń wo èmi ìwà wíwọ ọjà o tí bá ti rí ṣó wọn máa yà gbé lọ sí YouTube á fún mi $5 $5 yẹn àwọn ọmọ aláìlénìyàn kún Nàìjíríà tó ń gbowó oṣù lọ́wọ́ mi wàá tún jù sí wọn owó YouTube ni mo fi ń gbé bùkátà àwọn aláìní Nàìjíríà so èyí tẹ bá ti ráwọn tó bá ti ṣe ṣó tó bá ti bú mi ẹjọ sí mi o àwọn tó kù díẹ̀ káàtó fún wa lu Nàìjíríà àwọn ni máa ń kówó YouTube mi fún o àṣírí owó YouTube mi lèmi sọ fún yín yẹn o àṣírí ibi tó wo YouTube mi wọlé sí òun lẹ gbọ́ yẹn àwọn tó ń jẹ́ lára wọn lẹ́rí tó pè mí yẹn àwọn opó àwọn àkàndá àwọn ọmọ tí ò níyà àwọn tí máa ń kówó YouTube fún nìyẹn ẹ bá ń share YouTube kó máa pawó o ẹ jẹ́ kí YouTube pawó gidi ṣé tó bá pawó gidi àwọn tá a máa fún lówó máa pọ̀ a máa help ni lórí ìkànnì títí wa yìí rere lèmi ó ṣe mi ò ní ṣèkà rere lèmi Àyọ̀ká yóò ṣe èmi ò ní ṣèkà bóre bá wá dìbí ẹ bá parí tó kù Àgbàlá Ọ̀fà ṣòfìlì ẹ jọ mo fẹ́ fàgbàlá Gabriel pawó mo fẹ́ fún àwọn opó Nàìjíríà ẹ bá ṣí ẹ ṣó yìí ló búkú ọmọ òfò ó lè 419 oníbàríàndà ó yà gbọ́gà nílọ. olórí ogun bá fẹ́ jagun o gbọ́dọ̀ àgbì pẹ̀lú kábíyèsí aláàbí o gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀. eré burúkú ní ẹ ìgbà tó lọ sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ṣùgbọ́n ṣe ló pàṣẹ bàbá yẹn ṣọ́ra yín ẹ má jẹ́ wojú yín o ibà ẹ ṣọ́ra yín o ẹ má jẹ́ wojú yín o àgbàlagbà ni yín o ẹ ṣọ́ra yín o ìgbà tó lọ sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ṣebíṣẹlẹ lọ pàṣẹ fún Ọọ̀ni bí gbogbo ọmọọṣẹ yín tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀ lọ́balọ́ba na your time àwọn ọmọ olóòórùn lẹ́jọ́ jẹ́ sàwáwù ọmọdé yẹ kó lọ sọ́dọ̀ ní pẹ̀lú dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọ rere ó lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú respect ẹ bó ṣe lọ sọ́dọ̀ gbogbo lọ́balọ́ba ẹ̀yin èèyàn ẹ wo gbogbo nǹkan tí Sunday Igboho ṣe ṣebí gbogbo ẹ̀ ní Ìbà Gani sọ́nsìn wípé tí àwọn bá fẹ́ ṣe kinní kan àwọn máa ṣe gbá àwọn máa lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba ẹjọ́ tó rí Ọlọ́run wọn ò tí ì fúri ọmọ Adéyẹmọ tí màá yẹn ti ń lọ sọ́dọ̀ lọ́balọ́ba bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ lè mọ̀ pé gbogbo nǹkan tí Sunday ń ṣe nǹkan tó yẹ ni màá yẹn ń ṣe bí akọni ṣe gbọdọ̀ máa ṣe ni Sunday Igboho ṣe ń ṣe bí olórí ogun jagunjagun tí kì í ṣe jábọ̀ pàbà tí kì í ṣe jábọ̀ bí tàwọn méjèèjì yìí bó ṣe bá ṣe lọ́ba Adéyẹmọ ṣe wàá lọ gbàṣẹ lọ́dọ̀ lórí wàá lọ síwá wàá lọ sẹ́yìn wàá lọ gbogbo bí tó bá yẹ kó lọ wàá lọ gbàṣẹ ń bẹ̀ ọmọ Adéyẹmọ ti lọ gbàṣẹ Gani má sunkún mọ́ Gani má sunkún mọ́ mo bẹ̀rẹ̀ máa sunkún mọ́ o Sunday Igboho àsànjọ́ fún ẹ o Gani máa sunkún mọ́ Gani máa sunkún mọ́ o Sunday Igboho àgbàṣọ ìyà lára rẹ aṣọ ìyà tẹ́gbẹ́ sọ́rùn tẹ́lẹ̀ wọṣọ funfun Sunday Igboho àgbà lára yẹn máa sunkún mọ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹkún yìí ti pọ̀ jù ìbànújẹ́ ṣe wá kórí ẹ̀mí yín báyìí kí ló ṣẹlẹ̀ ẹdẹ lọmọ tó da tó wà palẹ̀gbẹ́ ìwé mi ń sìn
ọkùnrin kan ò gbọ́dọ̀ gbé mi sẹ́gbẹ̀ẹ́ kó wá máa lóun fẹ́ máa ronú àbóun fẹ́ máa sun rárá lórí ọkùnrin ẹgbẹ́ òun kan mi nígbà gbogbo nǹkan ni màá máa fi kúlù ẹ ni màá máa fi tẹ́ lọ́rùn ṣé wọn tẹ́ yín lọ́rùn nílé lẹ ṣe wá mọ̀ pé at least tẹ́ bá jókòó kẹtẹ kọ́kọ́ máa rántí ìyàwó yín àwọn òkè tó gbé yín lọ àwọn levels tẹjọ gbára yín wọ̀ ẹ máa rántí my dear olólùfẹ́ mi kí àwọn èèyàn ọlọ́gbọ́n báyìí gẹ́gẹ́ tó wọ́n pé ọmọdé ò ní dómi pa gbàgbà kẹ́ máa imagine kí tó fi jẹ́ pé gbogbo ọjọ́ ayé kí Sunday Igboho lẹ̀ ń wò kí ló ṣẹlẹ̀ ká ní mo ní ẹni tó mọ ìyá yẹn ìyá lálùbáríkà yẹn tó kún ọ̀ṣẹ́ mi àwọn yóò ṣẹ́ mi máa ń sọ fún pé wá bá ti ń dalalẹ́ máa gbé bàbá gbà báyìí tó bá gbé bàbá báyìí gbé wọn bàbá gbé wọn gbé wa báyìí tí bàbá bá jí láàárọ̀ bàbá ò ní ronú Sunday Igboho tó bá jókòó sí living room báyìí tó cross leg báyìí tó ń tẹ fóònù báyìí ìwọ ló máa rántí gbogbo level tó gbé wọn wọ̀ ìwọ náà á máa lọ wà á máa bọ̀ pẹ̀lú nice pound tó dáa àwọn transparent wọ̀nyẹn a máa lọ a máa bọ̀ báyà máa rántí pé ọmọdé òní dómi pa kò ní wọ́n ti Sunday Igboho ó máa sinmi ó máa lálùbáríkà bó ṣe wà gbogbo títóbi àìsàn ló kára ẹ̀ ẹjẹ́ abára wa sòótọ́ rọ̀ torí ẹ̀yin ọmọ Yorùbá ètò òtítọ́ Gani ò gbádùn ẹ kò rí pé wà òkè ni ẹ̀yin náà lọ wo máa ìlẹ́nu ọjọ́ mẹ́ta ó kàn tóbi ìbànújẹ́ ló tóbi lára ẹ̀ ẹkún ló sun sínú òun ló ṣe wú ọ̀rọ̀ Sunday Igboho ti da àìsàn sí lára ẹ jẹ́ sòótọ́ èmi ò bá yàn parọ́ máa sòótọ́ fún yàn èwo ni lady kejọba pa mí báyìí máa mi ẹ jẹ́ sòótọ́ náà no ṣé ọkùnrin kan gbé mi sẹ́gbẹ̀ẹ́ sìn máa ń lọ́kọ kan nu lẹ́sìn àwa náà fẹ́ máa sun rárá lórí ọkùnrin ẹgbẹ́ òun mi ní fòbò bá tiẹ̀ jẹ́ bá fún ní dọ́gí máa fún aago 90 máa gbá sí fún gbogbo style ni máa fi ṣe kí ni máa fi dá lórí irú látàlẹ́ mọ́jú tó bá jí làwọn kò ní wọ́n ti ẹjọ́ wèrè kódà ẹni bá jẹ́ lówó gan kò ní wọ́n tí èmi máa ń ṣe máa rán létí pé díà alpha ibi tí mo ti ń fún ní géèmù yẹn ni màá ti máa béèrè gbogbo nǹkan tó bá wà nínú ọkàn ẹ̀ tí màá lè bá mójútó èyí tí màá jẹ́ kó rò èyí tí màá jẹ́ kó rántí màá ti mọ gbogbo ẹbí tá a ti ṣe kí ni tí mo ti ń gbé wọ oríṣiríṣi àkàbàgùn tí mo ti ń gbé wọ gbogbo ẹ̀ ni màá ti máa fà ìdí àbéèrè á jábọ̀ gbogbo ẹ̀ sí lọ́ọ̀ màá ti mọ̀ pé yes n tó wà lọ́kàn bébì mi lélẹ́yìí bó ṣe ṣe lélẹ́yìí so tílẹ̀ bá mọ́ màá mọ etí máa push sí lára tó máa rántí màá dẹ̀ mọ etí máa make sure wípé yes mo gbé kúrò lọ́kàn ẹ̀ kó lè lálàáfíà má mọ̀ ṣùgbọ́n ẹjọ́ tó lẹ́yìn tẹ́ bá ní access sí ìyàwó ààrẹ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ mi ìmọ̀ bóyá ojú mi lọ lọ́jọ́ orí bóyá kò dẹ̀ tó mi lọ́jọ́ ṣùgbọ́n màá pè ní ìyá mi ó miss àwọn géèmù tó yẹ kó máa fún ààrẹ kò ṣe nǹkan tó yẹ kó ṣe fún ààrẹ tó máa ń ṣe fún ààrẹ ni ààrẹ ti jẹ́ kó yé wá pé àwọn olójú ogun so kò sógun tó fẹ́ bàjẹ́ ju wípé kó máa dóbò lọ kó máa gbádùn kó máa lọ patí n tó kù fún nìyẹn ó ti láyé àtijọ́ ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ ó láyé àtijọ́ lọ wọṣọ ogun ó láyé ìsìn agbádá funfun fàájì ni ṣẹ́gun yẹn ló fẹ́ gbẹ̀yìn ọmọ Yorùbá yín dìdìrín tẹ́ǹtẹ́lẹ̀ ṣẹ́gun yẹn ló fẹ́ ràn yín lọ́wọ́ ló fẹ́ ṣàánú yín lẹ́yìn aláìní làákàyè tẹ́ǹtẹ́lẹ̀ máa yìí Fúlàní yìnbọn pa àwọn èèyàn lójoojúmọ́ odidi olórí ogun ṣẹ́gun bí ilẹ̀ Yorùbá nìkan ló ti di olórí ogun ni tá a bá sọ̀rọ̀ àwọn jagunjagun Nàìjíríà ààrẹ ni náà òun wá padà di wọ́n gbọ́dọ̀ wà nínú ìṣọ́ra yà àwa Christian máa pè ní ìṣọ́ra wọ́n gbọ́dọ̀ wà nínú ìṣọ́ra wọn gbọ́dọ̀ máa fi gbogbo ẹ̀sùn mọ́bìnrin no ìbá ilé yóò lóògùn tó fẹ́ bàjẹ́ lára wọn bó ṣe wà wọn bá máa fojoojúmọ́ dóbò kò sí nǹkan tó máa ṣe wọn ju wípé ọpọlọ wọn máa straight làákàyè wọn máa ṣí sílẹ̀ àṣìṣe normal yes nǹkan tó máa ṣẹlẹ̀ sí bá nìyẹn tó bá dóbò lójoojúmọ́ ọpọlọ wọn máa pé àṣìṣe dáadáa wọn á wà òkè kọtọ nídìí nìyẹn gbogbo ìtọkàn tó ń wí ọ̀rọ̀ ló kún inú máa jí ni máa fi fojoojúmọ́ sanra ọ̀rọ̀ ló sọ wọ́n di òbàràkàtà ọ̀bàrẹ̀kẹ̀tẹ̀ sílẹ̀ kò dẹ̀ sí ọ̀rọ̀ èèyàn méjì thanks so much God bless you sir kò sí ọ̀rọ̀ èèyàn méjì tó jẹ́ kí ibà máa wú ẹ mọ̀ pé tọ́wọ́ bá ń gbénú yàn àdánwò burúkú ni àìsàn burúkú náà máa dálẹ̀ sára kò wá ń ṣe ọ̀rọ̀ kan kò ń ṣọ̀rọ̀ méjì kò ń ṣe mẹ́wàá ẹ mọ̀ iye ọ̀rọ̀ Sunday Igboho tó wà nínú ayé Gani ni ẹ wá ní kí máa sọ̀rọ̀ máa ti wú ẹ má jẹ́ kó bẹ́ sí wa lọ́rùn gbogbo ẹ̀yin onínú orí ọlọ́kàn rẹ̀ mo bẹ̀ yín ni ní orúkọ Ìbà Gani Adams mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn ẹ bá mi lọ jẹ́ kí Ìbà kó ṣe kí ni kó sinmi kó má ro ọ̀rọ̀ Sunday mọ́ kí ìyàwó lé wọn
kó fi òbò pàrònú rẹ fún wọn kó dóbò kó muyàn kó lá òbò kára wọn kó ṣe kí ni kó wálẹ̀ tí ibà bá dóbò láti alẹ́ mọ́jú àárọ̀ wọn máa fi sùn wọn ní jókòó sí sitting room kó máa wẹ̀ tó máa bá rojọ́ Sunday Igboho ẹ lọ kọ sílẹ̀ fact ni mo sọ fún yín ṣẹ́yìn tó bá jẹjà jí báyìí by the time wọn máa fi jí kí madam ṣàwà nínú night gown àwọn transparent wo ní láìnà tó wọn máa ṣe sẹ́rẹ́sẹ́rẹ́ yẹn kó máa wọ búrá o tó bá máa wọ pátá olókùn kó ra wọ pátá olókùn àwọn g-string pint yẹn tó gbá ski tó wà padàdá tó jẹ́ pé wájú ẹ̀ báyìí kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ranjú báyìí kó tó rí ohun tó wà ní underground kó ra kó sí irú yẹn kó wá ra lọ set table ibi tí bàbá ti ń jẹun kó ra bàbá mi fọwọ́ pa wọ́n látàrí ọpọlọ wọn yẹn á lè máa kú á máa kú tí bàbá jẹun tó kó bá mi màsáàjì gbogbo èjìká wọn kó màsáàjì ẹ ẹ̀yìn tó fi dóbò mọ́jú yẹn kí wúmà yẹn bá mi màsáàjì gbogbo ẹ̀yìn wọn yẹn ó bá mi mú wọn wọlé tó bá ti wẹ̀ ní o kó mú wọn wọlé kó màsáàjì gbogbo ẹ̀ ó fún wọn ní proper massage wàhálà ìwọ̀n ní rántí Sunday Igboho gbogbo nǹkan tí wúmà yẹn ń ṣe fún wọn lọ́mọ máa rántí ọ̀rọ̀ Sunday Igboho máa kúrò lára wọn ẹ rí wípé gbogbo wúwú tó fẹ́ bẹ́ẹ̀ tó dàbí búrẹ́dì tó jábọ́ sómi yẹn ó máa calm down àlàáfíà tayọ̀ ilẹ̀ Yorùbá gbọ́ àgbà ìsinmi ẹjọ́ àdínkù lórí social media kò ní sógun mọ́ kò ní sọ́tẹ̀ mọ́ tó bá tí wọ́n màsáàjì gbogbo ìbàdí wọn yẹn tán kì í ṣe màsáàjì tó le o àwọn light massage tó fún wọn níyẹn tán mo mọ̀ pé tó bá ti fún wọn màsáàjì yẹn oko bá tún máa ṣe báyìí oko yẹn máa ṣe báyìí kó má wo bẹ́ǹtì ẹ̀ kó kọ̀ wá fún wọn màsáàjì yẹn tó bá fún wọn tó kó wá jẹ́ kó láì sẹ́yìn kó wá mú gbogbo ọmọ ọ̀ka ẹsẹ̀ wọn yẹn kó bá wọn nà kó màsáàjì ẹ̀ kó ṣí èsì sí wọn lórí wà láìtàláì kò sí ohun tó ń jẹ́ Sunday Igboho kọ́ rí fọ́tò Sunday Igboho báyìí wọn ò ní mọ̀ pé Igboho ni wọn ò ní mọ̀ the only solution tí bá lè fi lálàáfíà tí Igboho máa fi bọ́ lọ́wọ́ ibà òun mo sọ fún yín yẹn èyí ṣe wá ṣe àtòpọ̀ tòtò yìí please don't kill me with this laugh ẹ lè kú dádì mi ẹ̀yin tí àwọn yóò bá kí n tọ́jú yín tó bá jẹ́ òun ló ń jẹ́ kẹ́ máa ronú bíi ti ibà ẹni kí àwọn yín wá gba lecture bọ́n ṣe ń fi òbò tún ayé ọkùnrin ṣe tí òfin ní máa rògbò kúrò mọ́ tí òfin ní ronú para ẹ̀ ẹni kó wá gbà lọ́dọ̀ Lady K má bá yín fún un. now ẹ jẹ́ continue ká máa gbọ́ story ìbánisọ èmi lẹ́ni jẹ́ 3 hours ni máa fi ṣe ṣó ilé 3 hours ẹ mọ̀ pé mi ò pẹ́ lórí ètò ṣùgbọ́n eléyìí máa lo 3 hours I will use tí wọ́n sọ pé voice note tí mo send sọmọ látẹ̀kọ́ mi send ẹ̀ ọlọ́ni òjò dìlé.